Ní orúkọ Jésù ni mo ń kí yín káàbọ̀ sórí ètò wákàtí ìyanu lónìí. Ọlọ́run ìyanu yóò yà yín lẹ́nu, yóò sì gbọ́ ohùn àdúrà wa ní orúkọ Jésù. Wákàtí ìyanu ń wáyé láti Distinct Radio tó gúnlẹ̀ sí ìlú Dallas ní ìlú Amẹ́ríkà. Orúkọ mi ni Gideon Òjó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀, fún ààbò rẹ̀, fún ọwọ́ agbára rẹ̀ nínú ayé wa, tí ó tún jẹ́ kí a jẹ́ alábàápín nínú ètò wákàtí ìyanu lónìí. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, yóò sì bá wa pé nínú wákàtí yìí. Ìyanu Ọlọ́run yóò ṣẹlẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ kí a lọ láti gbàdúrà gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá wa àti Ọlọ́run wa, a gbàdúrà ní òwúrọ̀ yìí, ní wákàtí yìí, ní orúkọ Jésù. A dúpẹ́, a yìn yín lógo, a gbé orúkọ yín ga, wípé a ti lọ níwájú ara wa bí kò ṣe níwájú ẹ̀yin Ọlọ́run. Ó tún wù yín nínú àánú yín láti wá síwájú yín ní wákàtí yìí. A dúpẹ́ o, a yìn yín lógo fún ohun gbogbo tẹ́ ẹ ti ṣe, fún ọwọ́ agbára yín tẹ́ ẹ ti fi dì wá mú, tí ẹ fi pa wá mọ́, àtàwa àti ẹbí wa, àti iṣẹ́ wa àti ọ̀nà wa gbogbo. A dúpẹ́ fún ìwọlé àti ìjáde wa. A dúpẹ́ pé ayọ̀ tí ẹ fi fún wa. A dúpẹ́ àlàáfíà pípé èyí tí ẹ fi fún wa. Bàbá, ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù, ẹ gba ìyè wa. A dúpẹ́ pé a tún pàdé pẹ̀lú àlàáfíà lórí ètò wákàtí ìyanu lónìí. A tọrọ abẹ̀rẹ̀ fún àánú yín. Ẹ fi àánú yín gbà wá. Tí a bá rí àwọn ọ̀nà tí a ti kùnà ògo yín, tí a kò ti gbọ́rọ̀ sí yín, a bẹ̀bẹ̀ fún ìdáríjì ní wákàtí ọ̀wọ̀ yìí. Bàbá, ẹ fi àánú gbé wa ró, ẹ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. A fi ètò wákàtí ìyanu yìí lé yín lọ́wọ́. Bàbá, ẹ gbàkóso. Bàbá, gbogbo ọkàn kọ̀ọ̀kan àti etí kọ̀ọ̀kan tó ń gbọ́ wa ní gbogbo àgbáyé lórí ètò yìí ní wákàtí yìí, a fẹ́ kí ẹ fi ọwọ́ tọ́ ayé wọn, ẹ dáhùn ìbéèrè wọn, ẹ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. A fẹ́ kí ẹ jẹ́ alága lórí ètò wákàtí ìyanu lónìí. Ẹ sọ agbára rẹ̀ mímọ́ yín kalẹ̀ sí àárín wa lónìí. Agbára yín kó sọ̀kalẹ̀. Gbogbo ohun tí a ó ṣe, ẹ yà á sí mímọ́. Lópin ohun gbogbo, ká lè máa yìn ín lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àdúrà àti ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí sí ètò wákàtí ìyanu, mo ń fi àkókò yìí kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ kú àbọ̀ sórí ètò tí Ọlọ́run dìídì gbé kalẹ̀ fún wa láti máa yìn lógo, láti máa gbé ga, láti máa kọ orin yìn sí. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Bí a ṣe ń rìn pẹ̀lú Ọlọ́run, àánú rẹ̀ yóò máa bá wa gbé, yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa. Gbogbo ohun tí ó jẹ́ ìṣòro wa, Ọlọ́run yóò bá wa tán, yóò sì wà pẹ̀lú wa. Lónìí, ohun tí a máa yẹ̀wò ó ní àkọlé rẹ̀ jẹ́ mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi.
a rí pé tí ọ̀rọ̀ Ọlọ́run bá ṣẹ nínú ayé wa, a ó rí ìyanu, a ó rí ohun ọ̀tun, ayé wa yóò gba ìtúsílẹ̀ ní ọwọ́ èṣù. Òun ni a ó máa yẹ̀wò, a ó sì máa gba àdúrà lórí rẹ̀. Bọ̀ kí a tó ṣe bẹ́ẹ̀, mò ń kí àwọn tí ó ń gbọ́ ètò Wákàtí Ìyanu fún ìgbà àkọ́kọ́ káàbọ̀ sórí ètò yìí. Ètò Wákàtí Ìyanu ó jẹ́ ètò tí Ọlọ́run dìídì gbé kalẹ̀ fún ògo orúkọ rẹ̀, láti máa yìn lógo, láti máa gbé e ga, àti láti máa gbàdúrà sí fún ìyanu. A sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìjẹ́rìísí tí à ń rí gbà lọ́tún lósì. Ọlọ́run yóò túnbọ̀ máa yà wá lẹ́nu, yóò máa gbàdúrà wa lórí ètò Wákàtí Ìyanu. Ètò Wákàtí Ìyanu máa ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé, láti ilé iṣẹ́ Distinct Radio tí a mọ̀ sí DNC tó gúnlẹ̀ sí ìlú Dallas. Ó máa ń wáyé ní ọjọ́ Sátidé ní aago 10 fún àwọn tó wà ní Central Time, àti ní aago 11 fún àwọn tó wà ní Eastern Time ní ìlú Amẹ́ríkà. Bákan náà ní àwọn tí ó wà ní Nàìjíríà, Ghana àti ní London, ètò Wákàtí Ìyanu ó máa ń wáyé ní aago 4 ní ọjọ́ Sátidé. Àtúntẹ̀ ètò Wákàtí Ìyanu máa ń wáyé ní dédé àkókò kan náà ní ọjọ́ Sunday fún àwọn tó wà ní Central Time ní Amẹ́ríkà, aago 10 ní òwúrọ̀. Àwọn tó wà ní Eastern Time ní Amẹ́ríkà, aago 11. Àwọn tó wà ní Nàìjíríà àti ní London, wọ́n ń gbọ́ àtúntẹ̀ ètò Wákàtí Ìyanu ní ọjọ́ Sunday ní aago 4. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, ètò Wákàtí Ìyanu tó ń wáyé láti Distinct Radio, ó jẹ́ ètò tí Ọlọ́run fọwọ́ sí, tí Ọlọ́run sì ń tipa rẹ̀ gbọ́ àdúrà àwọn ènìyàn. Ọwọ́ agbára Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórí ètò náà. Distinct Radio tí ètò yìí ti ń wáyé ó jẹ́ internet radio. Oríṣiríṣi ọ̀nà ni a ti lè gbọ́ ètò Wákàtí Ìyanu ní àwọn àkókò tí a ti sọ fún wa. A lè gbọ́ ètò Wákàtí Ìyanu látorí tẹlifóònù wa, bóyá tẹlifóònù inú ilé wa ni àbí tẹlifóònù tí à ń gbé ká tí a mọ̀ sí cell phone. Tí a bá fẹ́ gbé ètò Wákàtí Ìyanu ní àwọn ọjọ́ tí a ti sọ fún wa ní ìlú tí a wà, nọ́mbà tí a ó tẹ̀ ó ní 857-232-0137. Tí a bá ti tẹ nọ́mbà yìí ní àkókò tí a sọ fún wa, orí ètò Wákàtí Ìyanu ni a ó já sí. Fún àwọn tó wà ní Amẹ́ríkà, 857-232-0137. Àwọn tí wọn ò sí ní ìlú Amẹ́ríkà, a ó fi code number ìlú tí a wà sí kí a tó tẹ 857-232-0137. Ọ̀nà kìíní tí a fi lè gbọ́ ètò Wákàtí Ìyanu, gẹ́gẹ́ bí mo ṣe sọ, òun ni tẹlifóònù wa. Ọ̀nà mìíràn tí a tún fi lè gbọ́ ètò Wákàtí Ìyanu, òun ni lílo íńtánẹ́ẹ̀tì wa. Tí a bá fẹ́ lo íńtánẹ́ẹ̀tì, a ó tẹ www.distinctradio.com. Ní àkókò tí a ti sọ fún wa, a máa gbọ́ ètò Wákàtí Ìyanu. Bákan náà, a lè gbọ́ ètò Wákàtí Ìyanu ní orí àwọn device wa. Tí a bá fẹ́ gbọ́ látorí device wa, bóyá lórí iPad wa ni àti tablet wa àbí smartphone wa, a lè gbọ́ ètò Wákàtí Ìyanu níbẹ̀ bákan náà. Torí náà, gbogbo àwọn ọ̀nà tí a fi lè gbọ́ ètò Wákàtí Ìyanu nìyí. Mo fẹ́ kí a máa fi àkókò sílẹ̀ láti máa bá Ọlọ́run rìn ní àwọn àkókò yìí. Ọlọ́run jẹ́ Ọlọ́run tí ó ń gbọ́ àdúrà. Ọlọ́run fẹ́ kí a yin òun, ó fẹ́ kí a gbé òun ga, ó sì fẹ́ kí a bá òun rìn. Nípa bẹ́ẹ̀ ni ayé wa ṣe lè gba ọ̀tun. Torí náà, jẹ́ kí a máa fi àkókò sílẹ̀. Ìwọ tí ò ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, mi ò mọ ohun tí ò ń ṣe lọ́wọ́, ṣùgbọ́n tí o bá ń fẹ́ ìbùkún Ọlọ́run tó sì ń fẹ́ àánú Ọlọ́run lórí ohun gbogbo tí ò ń retí, mo fẹ́ kí o pa ohun tí ò ń ṣe sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan, kí o sì fi wákàtí sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti bá Ọlọ́run rìn. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, yóò sì wà pẹ̀lú wa. Bákan náà, a sọ fún wa, a sì ń fẹ́ àwọn olùgbọ̀wọ́, àwọn tí yóò bá wa jẹ́ kí ètò Wákàtí Ìyanu kó máa tẹ̀síwájú. Tí a bá fẹ́ jẹ́ olùgbọ̀wọ́ fún ètò Wákàtí Ìyanu, a lè polówó ọjà wa, a sì lè kéde ìjọ wa, àbí tí a ò bá tiẹ̀ fẹ́ kéde, a kàn fẹ́ ṣe olùgbọ̀wọ́ fún ètò yìí, ẹ jẹ́
kí a kàn sí alàgbà KC Badru kí a bá wọn dúnàádúrà. Nọ́mbà wọn ni 952-212-6527 àbí kí a pè 203-275-7120. Bákan náà, tí a bá ní ohunkóhun tí a fẹ́ bá wa sọ lórí ètò Wákàtí Ìyanu, bóyá ní àdúrà, ẹ̀bẹ̀ àdúrà, àbí a ń fẹ́ ìmọ̀ràn tí a fẹ́ gbà wá láti jẹ́ kí ètò Wákàtí Ìyanu kó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a pè nọ́mbà yìí 203-275-7120. Kò sí ẹni tí ó bá Ọlọ́run ṣòwò tí kò kí ń jèrè. Ẹ jẹ́ kí a bá Ọlọ́run ṣòwò wò, ẹ jẹ́ kí a bá Ọlọ́run rìn. Ọlọ́run yóò wà pẹ̀lú wa, yóò sì fi àánú máa bá wa gbé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, orí ọ̀rọ̀ tí a máa yẹ̀wò tí a ó sì máa gbàdúrà lé lónìí, òun ni mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. A rí pé Ọlọ́run ti sọ àwọn ọ̀rọ̀ rẹ̀, ó ti fún wa ní àwọn ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé mímọ́. Báwo ni àwọn ọ̀rọ̀ yìí, báwo ni ó ṣe lè ṣẹ nínú ayé wa? Báwo ni Ọlọ́run ṣe lè sọ ọ̀rọ̀ kan sínú ayé wa tí yóò tún ayé wa ṣe? Àwọn tí a ó máa yẹ̀wò ní, a rí pé Ọlọ́run aláàánú ni. Ó mọ ohun tí a fẹ́, ó mọ ohun tó yẹ wá, ó mọ ohun tí ó dára fún wa. Ó ti ṣèlérí àwọn ọ̀rọ̀ rẹ̀ sínú ayé wa. Ohun tí ó nílò ni pé kí a mú àwọn ọ̀rọ̀ yìí lò kí ayé wa kí ó lè gba ọ̀tun. Ayé wa yóò gba ọ̀tun ní orúkọ Jésù. Ìgbà ọ̀tun yóò dé sínú ayé wa. Ọwọ́ agbára Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. Bíbélì wípé ohun rere ni láti máa yin Olúwa nígbà gbogbo. Ọpẹ́, ìyìn, ọlá, ògo ló yẹ ẹni ògo ìgbàanì. Ju òbí mi lọ. Mímọ́ lògo rẹ o, mímọ́ nínú ọlá funfun pò bí òjò dídì. Ìwọ lèmi ò máa bọ títí láéláé. Ọlọ́run mi, asà àti àpáta mi. Bíbélì wípé orúkọ Olúwa ni kí a yìn. Nítorí náà, mo wípé ọ̀rọ̀ bí ọpẹ́, ọ̀rọ̀ bí ìyìn, ọ̀rọ̀ bí ìrànlọ́wọ́, ọ̀rọ̀ bí ìyìn, ọ̀rọ̀ bí celebration kò ní kúrò ní ẹnu ọ̀dẹ̀dẹ̀ rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run wípé ìró ayọ̀ la ó máa gbọ́ lé àgọ́ àwọn olódodo. Nítorí náà ìwọ tí ò ń gbóhùn mi yìí, ìró ayọ̀ kò ní dínkù nínú ilé rẹ. Nítorí orúkọ Olúwa, Bíbélì wípé ilé ìṣọ́ agbára ni. Distinct furniture tó ti gbára mi wọ̀lú. Iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212
6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní fọ́nìṣọ̀ ìgbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ distinct furniture 952-212-6527 distinct furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn olórin wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mò ń kí yín káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu tó ń wáyé láti iléeṣẹ́ DNC radio distinct radio tó gúnlẹ̀ sí ìlú Dallas. Abala ọpẹ́ òun ni a wà yìí. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run, ká máa gbé Ọlọ́run ga ní gbogbo ìgbà, ká máa yin Ọlọ́run lógo, ká máa yin Ọlọ́run lógo torí pé òun ni ìgbẹ́kẹ̀lé wa, òun ni ìgbẹ́kẹ̀lé wa. Kò sí ènìyàn àbí ọba kan tí a lè gbẹ́kẹ̀lé. Ọlọ́run òun ni olùgbẹ́kẹ̀lé wa torí pé tí a bá gbẹ́kẹ̀lé yóò tan ìmọ́lẹ̀ sí òkùnkùn wa, yóò sì wà pẹ̀lú wa nínú gbogbo tí a bá ń ṣe. Gbẹ́kẹ̀lé o nígbàgbọ́ bíjà náà tilẹ̀ pẹ́, síbẹ̀ ìwọ yóò ṣẹ́gun, Ọlọ́run jà fún ọ. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú, ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Gbẹ́kẹ̀lé wú máa ń bọ̀, ìdánwò wa ń tòsí. Nínú gbogbo ewu ayé òun yóò tọkọ rẹ̀. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú, ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Olúwa lè gbà wá là, ọ̀rẹ́ òtítọ́ ni. Gbẹ́kẹ̀lé o nígbàgbọ́, gbẹ́kẹ̀lé dé òpin. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú, ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Ẹ̀yin ènìyàn mi, Ọlọ́run Jésù Kristi òun nìkan ni ọba tí a lè gbẹ́kẹ̀lé, tí kò lè já wa kulẹ̀. Ní gbogbo ìgbà a ní láti máa yìn, a ní láti máa gbé e ga, a ní láti máa fi ògo àti ìyìn fún orúkọ rẹ̀, a ní láti máa gbọ́kànlé torí pé òun ló lè tan ìmọ́lẹ̀ sí òkùnkùn ayé wa. A ní láti gbọ́kànlé dé òpin torí pé ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ná. Nínú gbogbo ewu tí ó lè hùn kí a wà, òun nìkan ló lè tu ọkọ̀ ayé wa tí a fi lè bọ́ sí èbúté ayọ̀. Ẹ jẹ́ kí a gbẹ́kàn wa lé títí dé òpin. Ọlọ́run yóò gbàdúrà wa, yóò wà pẹ̀lú wa, ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀. Ìwé orin Dáfídì orin 141 ẹsẹ̀ kìíní ó ní, Olúwa, èmi kígbe pè ọ́, yára sí ọ̀dọ̀ mi, fetí sí ohùn mi nígbà tí mo bá ń ké pè ọ́. À ń ké pe Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí. Àdúrà mi ni pé Ọlọ́run yóò yára sí ọ̀dọ̀ wa, yóò sì fetí sí ohùn wa bí a ṣe ń ké pè ní òní ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, orí ọ̀rọ̀ tí à ń yẹ̀wò, tí à ń gbàdúrà rẹ̀ lónìí ó ní, mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi, mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. A rí pé Ọlọ́run ó ti ṣèlérí ọ̀rọ̀ rẹ̀ nínú ayé wa. Kò sóhun tó lè máa ṣẹlẹ̀ tí Ọlọ́run kò ti ṣe ìlérí rẹ̀ tó sì ti sọ ọ̀rọ̀ rẹ̀ sínú ayé wa. Ipòkípò tí ó léhùn kí a wà, bóyá a wà nínú àìsàn ni, àìríjẹmu ni, àìrímu ni, à ń gbọ́kànlé Ọlọ́run fún àwọn ohun kan ni, àbí à ń retí ìrànlọ́wọ́ Ọlọ́run lórí ohunkóhun nínú ayé wa ni.
ọ̀rọ̀ Ọlọ́run ti sọ̀rọ̀ rẹ̀ síwájú nínú ayé wa, yóò sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ ní orúkọ Jésù nínú ayé wa. Kí a tó máa gbé àwọn ọ̀rọ̀ yìí yẹ̀wò, kí a sì tó máa gbàdúrà, ẹ jẹ́ kí a tẹ̀síwájú láti máa fi ìyìn àti ògo fún Ọlọ́run. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fọpẹ́ fún, ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ kí a máa gbé Ọlọ́run ga, ká máa yìn ín lógo, ká máa fi ìyìn fún. Kò sí ọba bí Ọlọ́run wa, kò sí ẹlòmíràn tí a ní tí a lè gbé ọkàn wa lé bí kò ṣe Jésù Kristi. Òun ni Ọlọ́run tí ó dá wa, òun ló pa wá mọ́, òun ló jẹ́ kí a rí ọjọ́ òní. Ẹ jẹ́ ká bojú ẹ̀yìn, ká wo ìgbésí ayé wa, àwọn oore tí Ọlọ́run ti ṣe fún wa, àánú tí a ti rí gbà, wíwà láyé wa títí di òní. Kì í ṣe nípa ọgbọ́n wa, kì í ṣe nípa òye wa, ṣùgbọ́n Ọlọ́run òun ló jẹ́ kó ṣeé ṣe. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 16, Kólósè 3:16, ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gbára yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Torí náà ó dára láti máa gbé Ọlọ́run ga, láti máa gbé Jésù Kristi ga, ká máa kọ orin ìyìn sí, ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká máa yìn lógo, ká máa ka ìwé sáàmù, ká máa ka ìwé ọ̀rọ̀ mímọ́, ká sì máa yin Ọlọ́run lógo, torí pé Ọlọ́run ń retí rẹ̀ láti ọ̀dọ̀ wa. Torí náà a máa tẹ̀síwájú láti máa gbé Ọlọ́run ga. Kábíyèsí o, Hósánà o, ẹ̀yin Jésù Kristi ọba ikú. Kábíyèsí o, Hósánà o, ẹ̀yin Jésù Kristi ọba ikú. Ẹ gbéga, ẹ gbéga, ẹ̀yin Jésù o, ẹ̀yin Jésù Kristi ọba ikú. Kábíyèsí o, Hósánà o, ẹ̀yin Jésù Kristi ọba ikú. Kábíyèsí o, Hósánà o, ẹ̀yin Jésù Kristi ọba ikú. Ẹ gbéga, ẹ̀yin Jésù o, ẹ̀yin Jésù Kristi ọba ikú. Ẹ gbéga. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká máa yìn lógo fún ohun gbogbo tó ń ṣe nínú ayé wa, fún ọwọ́ agbára rẹ̀ èyí tó fi dá wa sí. Ẹ máa gbé ga, yìn Ọlọ́run lógo, fi ìyìn fún, pé orúkọ rẹ̀, pé ní gbogbo orúkọ tí o lè pè, yìn lógo, fi wé àwọn ohun tí ó dára nínú ayé rẹ̀. Máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún dídá ọ sí títí di ọjọ́ òní, wíwà láàyè rẹ̀, yíyọ nínú ewu gbogbo. Máa yìn lógo, ewu lọ́sàn-án, ewu lóru, àti ewu tó mọ̀ àti èyí tó mọ̀ tí Ọlọ́run gbé ẹ borí rẹ̀. Máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Máa dúpẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di àkókò yìí. Ọlọ́run jẹ́ Ọlọ́run fún ọ, ó fún ọ ní àlàáfíà pípé, àti ìwọ àti aya rẹ àti ọkọ rẹ àti àwọn ọmọ rẹ àti ẹbí rẹ nítòsí àti lókèrè, fún ọwọ́ agbára rẹ̀ tó ń lọ nínú ayé rẹ. Máa yìn lógo. Ó mú ẹ borí ogun tó rí, ogun tó rí. Máa gbé Ọlọ́run ga, máa kọrin ìyìn sí fún àánú rẹ̀ tó fi ń bá ọ lò ní gbogbo ọ̀nà rẹ. Máa gbé Ọlọ́run ga, máa gbé e ga, máa gbé e ga, máa yìn lógo, máa gbé e ga, máa gbé e ga. Yìn Ọlọ́run lógo. Kò sí Ọlọ́run náà tó lè dàbí Ọlọ́run, tó lè mú kí ìrìn àjò rẹ kó jẹ́ pípé. Fi ìyìn fún un. Bojú ẹ̀yìn ohun gbogbo tí Ọlọ́run ti ṣe fún ọ, ipò tó wà lónìí. O ò sí nínú àìsàn, o ò sí nínú wàhálà, o ò sí nínú ìdààmú.
máa gbé Ọlọ́run ga bó ń gbọ́ àdúrà rẹ, bó ń mú ẹ tẹ̀síwájú nínú ìrìn àjò ayé rẹ. Máa gbé Ọlọ́run ga fún ipò tí ó wà, fún ìròyìn ayọ̀ tó ń gbọ́ lórí àwọn ẹbí rẹ níbi tí wọ́n wà. Máa gbé Ọlọ́run ga fún ojú rere rẹ̀ tí ó ń bẹ ọ́ lọ ní gbogbo ìgbà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo èso rẹ, lórí ohun gbogbo tí o ní, lórí ìrìn àjò ayé rẹ, lórí ẹ̀kọ́ rẹ, ọgbọ́n tí Ọlọ́run fún ọ. Orí rẹ kò dàrú, o ò rí wàhálà, o ò rí ìyanu. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo tí ó ń ṣe fún ọ, fún ìyanu tí ò ń rí gbà lójoojúmọ́. Máa gbé e ga, máa yìn lógo, fi ọpẹ́ fún un, fi ògo fún Ọlọ́run. Máa fi ọpẹ́ fún un torí pé kò sí ọba tó dàbí rẹ̀. Ta la bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ta la bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ọlọ́run tó jọ Ọlọ́run lọ, ta la bá fi ọ́ wé? Ta la bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ta la bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ọlọ́run tó jọ Ọlọ́run lọ, ta la bá fi ọ́ wé? Kò sí ẹni tí o lè fi Ọlọ́run wé. Òun ló dúró tì ẹ́. Kì í ṣe nípa ọgbọ́n rẹ, kì í ṣe nípa òye rẹ. La ẹnu rẹ, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Fi ògo fún, fi ìyìn fún, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Fún ìtọ́jú rẹ, fún àánú rẹ lórí rẹ, fún ìbùkún tó ń rí gbà. Bí ohun gbogbo bí kò tilẹ̀ tí ì jẹ́ bí ó ṣe ń fẹ́, ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run fẹ́ kí o máa dúpẹ́ ipò tí o wà. Ọlọ́run yóò mú ẹ tẹ̀síwájú nínú ìrìn àjò ayé rẹ. Àwọn ohun tó ń retí lọ́wọ́ Ọlọ́run yóò ṣe fún ọ. Ìwọ ṣáà máa dúpẹ́, máa yìn lógo, máa gbé e ga. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi, Jésù ẹ kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá o, ogun ayé ìbá borí mi. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi, Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá o, ogun ayé ìbá borí mi. Ọlọ́run ló ń bó ẹ borí, òun ló mú ẹ wà láàyè. Tí kò bá sí Ọlọ́run ni, tí kò bá sí Jésù ni, ò mọ ipò tí ò bá wà. Yìn lógo, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ kí a máa mú àdúrà wa wá sí ìparí. Ọlọ́run aláàánú yóò gbọ́ àdúrà wa. Ẹbọ ọpẹ́ wa, ẹbọ ìyìn wa yóò lọ tààrà sí ọ̀dọ̀ rẹ̀. Yóò gbà ní àkókò yìí, yóò sì gbọ́ ìdáhùn ìbéèrè wa. Yóò fi ọpẹ́ wa dá wa lóhùn. Ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo. A dúpẹ́ pé ó ti ṣe. Ní orúkọ Jésù Kristi agbára wa, àmín. Síbẹ̀ mo pinnu láti mọ̀kàn ró torí mo mọ̀ pé ọ̀rọ̀ Olúwa kò ní lọ láìṣẹ. Ìfẹ́ Olúwa kò ní lọ láìṣẹ. Ìmọ̀ Olúwa kò ní lọ láìṣẹ. Kò ní lọ láìṣẹ.
ìbànújẹ́ lè wà síbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á ṣẹ. Ìkorò lè pọ̀ ó ṣùgbọ́n dùn lájà sí. Mo gbójú mi sápá òkè, ìrànwọ́ mi ń bẹ láti ọ̀dọ̀ Ọlọ́run òdodo. Distinct furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectioners, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòkò jìnnà, Distinct furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ Bóyè tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527. Distinct furniture, inú létò rẹwà lélẹ́dùmarè gbé. kí wa káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu wáyé láti mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi, mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi ní ọ̀rọ̀ tí à ń gbéyẹ̀wò tí a ó sì máa gbàdúrà lé lórí. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run? Àti pé ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run náà ni Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní ṣe sọ fún wa, ó ní ní àtìkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lè ọ̀rọ̀ náà. Àti pé ọ̀rọ̀ Ọlọ́run ó ti wà ní àtìkọ́ṣe nígbà tí Ọlọ́run ti dá ọ̀run àti ayé, òní ọ̀rọ̀ rẹ̀ ti wà, Ọlọ́run kò sì ní ọ̀rọ̀ náà. Àti pé Ọlọ́run kò ní ọ̀rọ̀. Tí a bá ní kí Ọlọ́run wá mú ọ̀rọ̀ rẹ̀ ṣe nínú ayé wa, ní pé kí Ọlọ́run ó sì tara rẹ̀ kó wọnú ayé wa. Tí Ọlọ́run bá wọnú ayé wa, tí ọ̀rọ̀ rẹ̀ sì ṣẹ nínú ayé wa kò wà bákan náà mọ́, àti wà kò wà bákan náà mọ́. Nínú ẹ̀kọ́ tòní, a ó máa kọ́gbọ́n nínú ikú Lásárù. A máa ka ìwé Jòhánù orí 11. A bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. A rí i pé Lásárù ó jẹ́ ẹni tí Jésù Kristi tí ó fẹ́ràn pẹ̀lú àwọn arábìnrin rẹ̀ Màríà àti arábìnrin rẹ̀ kejì. A rí i pé Jésù ìyẹn Màtá, Jésù fẹ́ràn wọn lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n kí ni ohun tí ó ṣẹlẹ̀? Ìwé Jòhánù orí 11 tó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. Arákùnrin kan sì ṣe aláìdá, ìyẹn Lásárù ará Bẹ́tẹ́nì, tí ń ṣe ìlú Màtá àti Màríà. Màríà náà lé ẹni tí ó fi òróró kùn Olúwa, yóò sì fi orí rẹ̀ ní ẹsẹ̀ rẹ̀. Ẹsẹ̀ 4. Torí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí wípé, Olúwa, wò ó, ara ẹni tí ìwọ fẹ́ràn kò dáa. Nígbà tí Jésù sì gbọ́, ó wípé àìsàn yìí kì í ṣe sí ikú. Ọ̀rọ̀ tí Jésù sọ nínú ayé Lásárù bí kò tilẹ̀ sí níbẹ̀, ìmọ̀ ti sọ ọ̀rọ̀ rẹ̀. A ó wá lọ sí ẹsẹ̀ 17. Ó ní, nítorí náà nígbà tí Jésù dé, ó rí i pé a ti tẹ́ ẹ sínú ibojì ní ijọ́ 4. Lásárù ti kú, a ti tẹ́ ẹ síbojì ní ọjọ́ 4. Ẹsẹ̀ 18 ní, ǹjẹ́ Bátánì súnmọ́ Jerúsálẹ́mù tó máìlì 15. Ọ̀pọ̀ nínú àwọn Júù sì wá sọ́dọ̀ Màtá àti Màríà láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn. Ẹsẹ̀ 20 ó ní, nítorí náà nígbà tí Màríà gbọ́ pé Jésù ń bọ̀, ó jáde lọ pàdé rẹ̀, ṣùgbọ́n Màtá jókòó nínú ilé. Nígbà náà ni Màtá wí fún Jésù pé, Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín, arákùnrin mi ìbá má ti kú. Ṣùgbọ́n nísinsìnyí náà mo mọ̀ pé ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò fi fún ọ. Yóò sì wí fún un pé, arákùnrin rẹ̀ yóò jíǹde. Màtá wí fún un pé, mo mọ̀ pé yóò jíǹde lé àjíǹde níkẹyìn ọjọ́. Jésù wí fún un pé,
èmi ni àjíǹde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè, ẹnikẹ́ni tí ó bá wà láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìwọ gba èyí gbọ́. Ó wí fún un pé, bẹ́ẹ̀ ni Olúwa, èmi gbàgbọ́ pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run, ẹni tí ń bọ̀ níwájú. A rí pé Jésù Kristi ó jí Lásárù dìde kúrò nínú ipò òkú rẹ̀. Àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ níbẹ̀ lónìí ò ní pé a rí pé nígbà tí Jésù ó gbọ́ pé Lásárù ṣe àìsàn, ó dúró fún ọjọ́ méjì níbi tí ó wà. Ó dúró fún ọjọ́ méjì, bí ó tilẹ̀ gbọ́ pé ó gbọ́ ìròyìn pé Lásárù ṣe àìsàn, síbẹ̀ ó dúró fún ọjọ́ méjì. A rí pé kò lọ lẹ́sẹ̀kẹsẹ̀ láti wò ó sàn. Ó mọ̀ọ́mọ̀ dúró láti wò ó mọ̀ọ́mọ̀ dúró dípò kí ó wo Lásárù sàn. A rí pé Màríà àti Màtá wọ́n wá fún ìrànlọ́wọ́, ṣùgbọ́n ìdáhùn Jésù kò jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwa náà nígbà mìíràn tí a bá ń béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run, ìdáhùn tí a lè má rí ìdáhùn gbà lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n ohun tí a ní láti ṣe ò ní ká máa wojú Ọlọ́run, ká máa dúró fún ìdáhùn rẹ̀, ká máa dúró fún ìdáhùn rẹ̀, ká ní ìgbàgbọ́ nínú rẹ̀, ká sì máa tẹ̀síwájú nínú àdúrà wa. A rí pé Jésù tún lo ọjọ́ méjì sí. Lójú ènìyàn ó lè pẹ́. Nígbà mìíràn tí a bá ń béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run, ó lè máa pẹ́ lójú wa, ṣùgbọ́n kò pẹ́ lójú Ọlọ́run, torí pé àkókò Ọlọ́run ó yàtọ̀ sí àkókò àwa ti ènìyàn. Tá bá wo ìwé Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹjọ, ìwé Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹjọ, ó ní, ṣùgbọ́n olùfẹ́, ẹ má ṣe gbàgbé ohun kan yìí pé ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run bí ẹgbẹ̀rún ọdún ni, àti ẹgbẹ̀rún ọdún ó dàbí ọjọ́ kan. Èrò wa àti ìṣe wa àti àkókò wa kò bá ti Ọlọ́run dọ́gba. Torí náà nígbà tí a bá ń retí ohunkóhun lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run kò bá tíì ṣe, ó lè ní àwọn ìdí tí Ọlọ́run kò ṣe tíì ṣe. Bóyá Ọlọ́run fẹ́ fún wa ní ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ, bóyá ní àkókò yẹn ohun tí à ń béèrè fún yẹn tí Ọlọ́run bá fi fún wa ó lè pa wá lára. Ọlọ́run lè má dáhùn. Tí Ọlọ́run kò bá dáhùn, ẹ ká dúró ká sì máa wò ó, yóò ṣe ohun tí ó dára fún wa, torí pé ọba tó mọ̀ wá tí ó mọ̀ wá ni. A rí pé nítorí pé Jésù dúró fún ọjọ́ méjì kí Jésù Kristi tó dé ọ̀dọ̀ Lásárù. A rí pé Lásárù kú. Ṣùgbọ́n kí Jésù tó lọ, ó ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Nígbà tí àwọn Màtá àti Màríà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀, tá bá wo ẹsẹ̀ 4, nígbà tí Jésù sì gbọ́, ó wí pé àìsàn yìí kì í ṣe sí ikú, ṣùgbọ́n fún ògo Ọlọ́run. Ọ̀rọ̀ tí Jésù ti rán síwájú nìyí. Jésù kò kúrò ní ojú kan náà fún ọjọ́ méjì, ṣùgbọ́n ó ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Ó ní àìsàn yìí kì í ṣe fún ikú. Àìsàn yìí kì í ṣe fún ikú. Bó tilẹ̀ jẹ́ pé Lásárù kú, ṣùgbọ́n ọ̀rọ̀ Jésù ó sì ṣẹ. Torí náà àdúrà mi lónìí ni pé Ọlọ́run yóò rán ọ̀rọ̀ rẹ̀ síwájú tí yóò ṣe ìyanu nínú ayé rẹ̀. Jésù ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú kí ó tó kúrò níbi tí ó wà, bí ó tilẹ̀ pé ó lo ọjọ́ méjì. Kí ni ọ̀rọ̀ rẹ̀? Ọ̀rọ̀ rẹ̀ ni pé àìsàn yìí kì í ṣe fún ikú. Bí ó tilẹ̀ jẹ́ pé kò gbéra lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ gbéra lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ Jésù ó gbéra lẹ́sẹ̀kẹsẹ̀. Jésù lè má lọ láti wo Lásárù sàn lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n ó ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. A rí pé nínú ayé wa, gbogbo ohunkóhun tí ó lè mú kó máa ṣẹlẹ̀ sí wa, Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Níbo ni ọ̀rọ̀ Ọlọ́run wà? Ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ìwé mímọ́. Ó ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Oríṣiríṣi ìlérí ọ̀rọ̀ Ọlọ́run ni ó wà nínú ìwé mímọ́. Ohun tí a nílò ò ní pé kí a lọ wo kí ni ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti rán síwájú nínú ohun tí à ń kojú, ìṣòro tí à ń kojú, àìrọ́kọ ni, àìráyá ni, àìríṣẹ́ ni, àìrí ìwé ìgbélùgbà ni. Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Ó ti sọ ọ̀rọ̀ rẹ̀ sínú ayé wa. Ọ̀rọ̀ rẹ̀ sì ti wà níwájú, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe wà níwájú fún Lásárù. A rí pé Lásárù tó ń ṣe àìsàn, Jésù ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Ó ní àìsàn yìí kì í ṣe fún ikú.
lónìí náà Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ sínú ayé rẹ bí o ṣe ń gbọ́ mi ní wákàtí yìí, bóyá nínú okòwò rẹ ni, ìṣúná owó rẹ ni, nínú ayé ọmọ rẹ ni, nínú ìgbéyàwó rẹ ni, nínú iṣẹ́ ìhìnrere rẹ ni, nínú ìgbéyàwó, nínú ẹbí rẹ ni, nínú àìsàn tí ó wà ní, Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Ohun tí o ní láti ṣe àkíyèsí ni kí ni ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti rán síwájú. Ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run ti rán síwájú Lásárù ni pé àìsàn yìí kì í ṣe fún ikú. Bí ìwọ náà bá wà nínú ipò àìsàn báyìí, Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Ó ní àìsàn tó wà nínú rẹ̀ yẹn kì í ṣe fún ikú ní orúkọ Jésù. Ọlọ́run ti lọ síwájú rẹ, ó ti lọ síwájú ogun tó ń kojú rẹ, ó sì ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú nínú ayé rẹ. Jésù lè má dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé ọ̀nà wa kò bá Ọlọ́run lọ. Bákan náà ni àkókò wa kò tẹ̀lé ti Ọlọ́run, ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ó ti ṣíwájú. O lè ti máa dúró de Olúwa pé òun retí ohun kan àbó ń gbàdúrà fún Ọlọ́run, ṣùgbọ́n rántí pé ọ̀rọ̀ rẹ̀ ó ti lọ síwájú rẹ̀, ó ti lọ síwájú rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ ti lọ síwájú rẹ̀. Kò sí ohunkóhun tí a lè máa kojú tí ọ̀rọ̀ Ọlọ́run kò ti lọ síwájú rẹ̀, síwájú wa. Tá bá wo ìwé Psalm 107 ẹsẹ̀ 20, ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. A rí pé Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú, ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. Ìwé Psalm 107 ẹsẹ̀ 20. Bákan náà tí a bá wo ìwé Jeremiah 36 ẹsẹ̀ 6, ó ní wò ó, èmi ò fi ọ̀já àti ogun ìmúláradá dì ọ́ mú, èmi ò sì wò ọ́ sàn. A rí pé ọ̀rọ̀ Ọlọ́run ni, Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Èmi ò sì fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti òtítọ́ hàn fún ọ. Ọ̀rọ̀ tí Ọlọ́run ti rán síwájú ni òun ni à ń kà nínú ìwé mímọ́ ọ̀rọ̀ rẹ̀. Gbogbo ipò tí ó lè ń kó máa wà, Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú. Ọ̀rọ̀ rẹ̀ sì wà nínú ìwé mímọ́ rẹ̀, ìyẹn tí o bá ṣe tán láti yẹ̀ ẹ́ wò. Torí náà ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti máa yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó ti lọ síwájú wa, ó ti lọ síwájú wa ní ipòkípò tí a wù kí a wà, nínú àìsàn ni, nínú oríṣiríṣi. Àwọn ìlérí ọ̀rọ̀ Ọlọ́run ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán ọ̀rọ̀ rẹ̀ síwájú sí Lásárù pé àìsàn yìí kì í ṣe fún ikú. Lónìí ipò tí ó wà kò ń ṣe ibẹ̀ ló dúró sí. Ọlọ́run yóò yí ẹ nípò padà, bóyá nínú àìsàn ni, àìjíríjẹ ni, àìrímu ni. Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ síwájú, yóò dára fún ọ. Àlàáfíà Ọlọ́run yóò máa bá ọ gbé, Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ. Tí a bá wo ìwé Jeremiah orí 29 ẹsẹ̀ 11, a rí pé ìlérí Ọlọ́run wà níbẹ̀ fún wa. Ọ̀rọ̀ rẹ̀ tí ó ti rán síwájú nìyí. Ó ní torí èmi mọ ìró tí mo rò sí yín lé Olúwa wí, àìní ìró àlàáfíà kì í ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ọ̀rọ̀ Ọlọ́run ni, ó sì ti lọ síwájú wa. Bákan náà tí a bá wo ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 19, ó ní ṣùgbọ́n Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Tó bá wà nínú àìní, òun retí ìrànlọ́wọ́, òun fẹ́ kí Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún ọ. Ọ̀rọ̀ Ọlọ́run ti lọ síwájú. Ohun tí o nílò láti yẹ ìwé mímọ́ rẹ̀ wò, ibẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run wà, ó sì ti lọ síwájú. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ni òun láti dìrọ̀ mọ́ kí o sì fi gba àdúrà. Ọlọ́run yóò sì ṣe ìyanu nínú ayé rẹ̀. Ìwé Fílípì kan náà orí 4 ẹsẹ̀ 13, ó ní èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ó fi agbára fún ni. Ìlérí Ọlọ́run ni, ìlérí Ọlọ́run ni. Ọ̀rọ̀ Ọlọ́run ti lọ síwájú wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe lọ síwájú nínú àìsàn Lásárù, wípé àìsàn yìí kì í ṣe fún ti ikú. Ipò tí ó wà yìí kì í ṣe títí láéláé. Ọlọ́run yóò yí ọ nípò padà, yóò fún ọ ní ipò tí ó dára. Ipò tí ò ń retí, tí ò ń gbàdúrà sí Ọlọ́run, òní Ọlọ́run yóò ṣe fún ọ. A rí pé ọ̀rọ̀ Jésù nínú ayé Lásárù ó di múmú ṣẹ. Bó tilẹ̀ jẹ́ pé Lásárù kú, ṣùgbọ́n ọ̀rọ̀ Jésù tí ó lọ síwájú rẹ̀ ó di múmú ṣẹ. Nígbà tí Jésù débẹ̀, Jésù mú
ìyanu jáde nínú ayé Lásárù. Ó yí ipò òkú rẹ̀, ó yí padà sí alààyè. Jésù pa ikú lẹ́nu mọ́, Jésù pa ikú lẹ́nu mọ́ torí pé ọ̀rọ̀ rẹ̀ ó ti lọ síwájú. Mo gbàdúrà lónìí, ọ̀rọ̀ Jésù bó ṣe lọ síwájú nínú ìwé mímọ́ rẹ̀, àwọn ìlérí rẹ̀ tó ti ṣẹ níbẹ̀, bí ó ṣe fi wọ́n ń gbàdúrà lónìí, Ọlọ́run yóò máa mú wọn ṣẹ torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó ti lọ síwájú nínú ayé rẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run sì sọ síwájú rẹ̀ tí ó jẹ́ ìlérí rẹ̀ yóò di mímú ṣẹ nínú ayé rẹ̀ lónìí ní orúkọ Jésù. Mo fẹ́ kí o di ọ̀rọ̀ Ọlọ́run mú nínú gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ìṣòro tó wà, ohunkóhun tí ò ń kojú, àìsàn ni, ìdààmú ni, àìríjẹ ni, ìwé ìgbélú tí ò ń wá ni, ìrìn àjò tó fẹ́ rìn ni, lórí ọmọ ni, lórí ọkọ ni, àti rí ọkọ ni, àti rí aya ni, ohun tó lè jẹ́ èrò ọkàn rẹ tó lè mú kó máa dùn ọ́ lọ́kàn. Ọ̀rọ̀ Ọlọ́run ti lọ síwájú, ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ìwé mímọ́. O ní láti gbé ìwé mímọ́, ìyẹn bíbélì rẹ, kí o máa kà, máa wá àwọn ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ìlérí Ọlọ́run tó ti lọ síwájú rẹ. Bí o ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò máa gbọ́ àdúrà rẹ, yóò sì máa mú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ti lọ síwájú rẹ, yóò máa mú wọn ṣẹ nínú ayé rẹ. Yóò máa mú wọn ṣẹ nínú ayé rẹ. Àwa onígbàgbọ́, ohun tó ń ṣe wá lọ́pọ̀ ìgbà ò ní pé a ya ọ̀lẹ láti ka ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ó wà nínú ìwé mímọ́ rẹ̀, ó wà nínú bíbélì rẹ̀. Ó ti lọ síwájú wa, ó ti lọ síwájú wa. Ọlọ́run ti ṣe àwọn ìlérí síbẹ̀. Ohun tí a nílò ni pé kí a ka àwọn ọ̀rọ̀ náà, kí a fi wọ́n gbàdúrà, ká sì gbé ọkàn wa lé Ọlọ́run. Ọlọ́run yóò ṣe ìyanu nínú ayé wa bí a bá ti ń ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tí ó ṣe ti Lásárù, tí ó sọ ọ̀rọ̀ rẹ̀ síwájú, yóò ṣe bẹ́ẹ̀ nínú ayé wa. Mo fẹ́ kí o gbà á gbọ́, kí o sì máa tẹnumọ́ ìlérí ọ̀rọ̀ Ọlọ́run. Láìpẹ́ ọ̀rọ̀ rẹ̀ yóò ṣẹ nínú ayé rẹ̀. Mi ò fẹ́ mọ ipò tí o wà, mi ò fẹ́ mọ ohun tí ò ń béèrè lọ́wọ́ Ọlọ́run, mi ò fẹ́ mọ inú wàhálà tí o wà. Ohun tí mo mọ̀ tí ó dájú ni pé ọ̀rọ̀ Ọlọ́run ó ti lọ síwájú rẹ̀, yóò sì jẹ́ mímú ṣẹ nínú ayé rẹ̀. Gbogbo ohun tí ò ń kojú àti ohun tó ń kojú rẹ̀ tí ó dàbí ti Lásárù, Ọlọ́run yóò sọ ọ̀rọ̀ rẹ̀ sínú ayé rẹ̀, yóò sì yà ọ́ lẹ́nu, yóò gbọ́ àdúrà rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Make a joyful noise to the Lord, all ye nations. Let us worship God as we sing and praise Him. He has done greater things, more than anybody can do. I will lift your name forever and ever. Heavenly Papa, oh, you dey do me wonder. You raise my hope, oh, you fulfill my dreams. Weapon fashioned against me shall never prosper. My Lord, my Creator, oh, you remain my shield. Make a joyful noise to the Lord, all ye nations. Let us worship God as we sing and praise Him. He has done greater things, more than anybody can do. I will lift your name forever and ever. Ìhó ayọ̀ sólùlọ́run, gbogbo rẹ̀ tó ṣe fún mi ò pọ̀ kò láfiwé. Èmi ẹlẹ́ṣẹ̀ tó sì tún fàánú gbàrẹ́ o. Mo dúpẹ́ ọpẹ́ mi mà lè tán ò láàyè. Mo dúpẹ́ o ṣé o ẹlẹ́dàá mi. Oore tó ṣe fún mi ò pọ̀ kò láfiwé. Oore rírí jẹ́ rírí mu àti gbéga gbogbo. Níbi mo kù sí odò ọwọ́ rẹ̀. Mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Àrí bí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe ṣẹ nínú ayé Lásárù. Bó tilẹ̀ jẹ́ pé Lásárù kú, ṣùgbọ́n ọ̀rọ̀ Jésù tí ó ti sọ bí ọjọ́ méjì sẹ́yìn wípé àìsàn yìí kì í ṣe nípa ti ikú, ó ṣẹ nínú ayé Lásárù. Lónìí náà a ó máa gbàdúrà
pé kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣẹ nínú ayé wa. Ẹ jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká máa gbé Ọlọ́run ga, ká múra láti gba àdúrà. Àwọn àdúrà tí a ó máa pè wọ̀nyí òun ni a ó máa gbà láti òní títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé. Ẹ jẹ́ kí a gbé ìṣòro wa sẹ́gbẹ̀ẹ́ kan. Mi ò mọ irú ìṣòro tó ń kojú rẹ. Nínú àìsàn ló wà ni, òun retí ìrànlọ́wọ́ Ọlọ́run ni, lórí ọmọ rẹ ni, lórí aya rẹ, lórí ọkọ rẹ, lórí ọ̀nà ẹ̀kọ́ rẹ, lórí ìgbé ayé rẹ rí jùjù ni. Gbé sẹ́gbẹ̀ẹ́ kan, máa wo ọ̀rọ̀ Ọlọ́run, máa wo ọ̀rọ̀ Ọlọ́run, máa gbàdúrà pé kí ìlérí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣẹ nínú ayé rẹ. Wá gbé bíbélì rẹ láàrin ìsìn sí ijọ́ mẹ́jọ, máa wá àwọn ìlérí ọ̀rọ̀ Ọlọ́run tó ti sọ síwájú, gẹ́gẹ́ bí ó sọ síwájú nípa ti Lásárù. Máa wá àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, dìrọ̀ mọ́ wọn, máa fi wọ́n gbàdúrà. Ọlọ́run yóò sì máa ṣe ìyanu nínú ayé rẹ ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a gba àdúrà báyìí. Ẹ ká la ẹnu wa, ká máa gba àwọn kókó àdúrà wọ̀nyí. Gba àdúrà sí Ọlọ́run, sọ fún Ọlọ́run pé Olúwa, mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Olúwa, mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Máa gbàdúrà báyìí. Mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Máa sọ fún Ọlọ́run pé mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Ìwọ tí ó mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé Lásárù tí ó sì dá padà sí ipò alààyè, máa mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ìwé Psalm 107 ẹsẹ̀ 20 ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. Ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. Sọ fún Ọlọ́run, ìwọ tó rán ọ̀rọ̀ rẹ tí ó sì mú wọn lára dá, wá mú èmi náà lára dá nínú àìríjẹ, nínú àìrímu, nínú wàhálà tí mo wà, nínú ohun gbogbo tó ń kojú. Ohun tó lè mú kó jẹ́ wàhálà ayé rẹ, òun ni àìsàn ayé rẹ. Sọ fún Ọlọ́run, rán ọ̀rọ̀ rẹ kí o sì mú mi lára dá nínú gbogbo ohun tí mò ń kojú. Àìsàn ni, àìríjẹ, àìrímu, àìlọ́kọ, àìláya, àìníwèé ìgbélù, ohunkóhun tó lè máa dààmú ọkàn rẹ, àìsàn ló jẹ́. Sọ fún Ọlọ́run, rán ọ̀rọ̀ rẹ kí o sì mú mi lára dá ní wákàtí. Sọ fún Ọlọ́run pé Olúwa, fún mi ní oore ọ̀fẹ́ láti dúró dè ọ́. Fún mi ní oore ọ̀fẹ́ láti dúró dè ọ́. Nípa dídúró dè Ọlọ́run, òun ni ọ̀rọ̀ Ọlọ́run ló fi lè ṣẹlẹ̀ nínú ayé wa. Sọ fún Ọlọ́run, fún mi ní oore ọ̀fẹ́ láti dúró dè ọ́. Tún gba àdúrà yìí sí Ọlọ́run. Olúwa, sọ ọ̀rọ̀ rẹ sínú ìṣòro ayé mi bí mo ṣe ń dúró dè ọ́. Sọ ọ̀rọ̀ rẹ sínú ìṣòro ayé mi bí mo ṣe ń dúró dè ọ́. A rí pé Màtá, Màríà àti àwọn ènìyàn wọ́n ń dúró dè Jésù, ṣùgbọ́n Jésù tún dúró ọjọ́ méjì níbi tó wà. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ó ti lọ síwájú, ó sì ṣẹ nínú ayé Lásárù. Sọ fún Ọlọ́run, mo ṣe ń dúró dè ẹ́, mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Mú ọ̀rọ̀ rẹ ṣẹ nínú ayé mi. Sọ fún Ọlọ́run, gbogbo àwọn ọ̀rọ̀ rẹ tí o ti sọ síwájú tó wà nínú ìwé mímọ́, fún mi ní oore ọ̀fẹ́, fún mi ní agbára láti máa sọ wọ́n sínú ìṣòro ayé mi. Fún mi ní agbára, fún mi ní ọgbọ́n láti máa wá wọn, láti máa sọ wọ́n, láti máa fi wọ́n gbàdúrà sínú ìṣòro ayé mi, kí àwọn ìṣòro ayé mi kó sì máa pòórá. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gba àdúrà yìí, máa gba àdúrà yìí. Mi ò mọ ìṣòro rẹ, ṣùgbọ́n máa dárúkọ ìṣòro rẹ kí o sì máa sọ fún Ọlọ́run pé fún mi ní ọgbọ́n, fún mi ní òye, fún mi ní agbára. Àwọn ọ̀rọ̀ rẹ tí o ti sọ síwájú, tó o ti ṣèlérí rẹ̀ tó wà nínú ìwé mímọ́, ọgbọ́n tí mo máa fi gbàdúrà, òye tí mo máa fi gbàdúrà, ẹ̀mí ìrẹ̀wẹ̀sì mú kúrò nínú ayé mi. Jẹ́ máa lo àwọn ọ̀rọ̀ tí o ti sọ síwájú yìí láti gba àdúrà sí ọ. Sọ fún Ọlọ́run, fún mi ní oore ọ̀fẹ́ láti rọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ. Sọ fún Ọlọ́run, fún mi ní oore ọ̀fẹ́ láti rọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ, torí nípa rírọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ tí o ti sọ síwájú, mo fi lè kúrò nínú àìsàn mi, mo fi lè kúrò nínú ìṣòro mi, mo fi lè máa tẹ̀síwájú nínú ayé àlàáfíà. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Máa yin Ọlọ́run lógo torí pé yóò ṣe é. Sọ fún Ọlọ́run pé ìwọ ni ọ̀rọ̀ náà. Wá rán ọ̀rọ̀ rẹ sínú ayé mi, torí pé o ti sọ nínú ìwé Jòhánù orí 1
ẹsẹ̀ kínní pé ní àtètèkọ́ṣe òun ni ọ̀rọ̀ wà, Ọlọ́run òun sì ni ọ̀rọ̀ náà, torí pé ìwọ ni ọ̀rọ̀ náà. Rán ọ̀rọ̀ rẹ sínú ipò tí mo wà báyìí, sínú ìṣòro ayé mi, sínú àìsàn tí mo wà. Fi ọ̀rọ̀ rẹ sínú ayé mi, fi ọ̀rọ̀ rẹ sínú ayé mi, fi gbé mi dìde. Máa gbàdúrà sí Ọlọ́run, máa gbàdúrà sí Ọlọ́run. Mi ò wá mọ̀ bóyá o wà nínú ipò àìsàn báyìí, ibikíbi tó léwu kó jẹ́ àìsàn nínú ayé rẹ, gbé ọwọ́ rẹ síbẹ̀ báyìí kí o gbàdúrà sí Ọlọ́run pé kì í ṣe pé o wo Lásárù nìkan sàn, ṣùgbọ́n o jí jáde nínú ipò òkú rẹ̀ sí alààyè. Àìsàn tó wà nínú ayé mi, bàbá máa jí dìde, máa jí dìde, káìsàn náà máa kúrò níbẹ̀, káìsàn náà máa kúrò níbẹ̀. Máa gbàdúrà sí Ọlọ́run, máa gbàdúrà sí Ọlọ́run pẹ̀lú ìwé orin Jeremiah orí 36 ẹsẹ̀ 6. Ó ní, wò ó, èmi ò fi ọ̀já àti oògùn ìmúláradá dì, èmi ò sì wò wọ́n sàn, èmi ò sì fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti òtítọ́ hàn fún wọn. Bàbá, nínú ipò àìsàn tí mo wà báyìí, fi òtítọ́ hàn fún mi, máa gbé mi dìde, máa wò mí sàn, fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà rẹ fún mi, fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà rẹ fún mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, fi ọ̀pọ̀ àlàáfíà rẹ fún mi nínú ipò àìsàn tí mo wà, àìsàn tó ń ṣe mí tí mo wà nínú rẹ̀ bẹ́ẹ̀, fi àlàáfíà rẹ fún mi. Jẹ́ kí n rí ìwòsàn rẹ gbà nínú egungun mi, nínú omi ara mi, iṣan ara mi, ẹran ara mi, ọpọlọ mi, ẹsẹ̀ mi, gbogbo ẹ̀yà ara mi. Bàbá, jẹ́ kí n rí àlàáfíà pípé. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, ìwọ tí o jí Lásárù dìde, jí gbogbo ohun tí ó ti kú nínú ayé mi dìde. Ìwọ tí o jí Lásárù dìde, gbogbo ohun tó ti kú nínú ayé mi máa bá mi jí wọn dìde, máa jí wọn dìde, máa jí wọn dìde. Ìwọ tó yẹ pé o sọ egungun, o sọ ọ́ di alààyè. Bàbá, gbogbo ohun tó ti kú nínú ayé mi, tó ti kú, jẹ́ kí wọ́n máa gba ìyè ní wákàtí yìí, torí pé ìwọ náà ló wà bákan náà. Ìwọ ni lánàá, ìwọ ni lónìí, ìwọ ni títí ayérayé. Ọwọ́ agbára rẹ tó fi jí Lásárù dìde, gbogbo ohun tó ti kú nínú ayé mi máa sọ di ààyè. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, mú ìlérí rẹ ṣẹ nínú ayé mi, mú ìlérí rẹ ṣẹ nínú ayé mi. Àní pé Jésù Kristi ó mú ìlérí rẹ ṣẹ. Ìlérí Jésù ni pé àìsàn Lásárù kì í ṣe sí ikú, ó sì mú un ṣẹ. A máa fi kókó yìí gbàdúrà pé mú ìlérí rẹ ṣẹ nínú ayé mi, gbogbo tó ti kú nínú ayé mi kí wọ́n máa di ààyè. Sọ fún Ọlọ́run, dìde fún ìrànlọ́wọ́ mi, dìde fún ìrànlọ́wọ́ mi Olúwa, dìde fún ìrànlọ́wọ́ mi Olúwa. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, dìde fún ìrànlọ́wọ́ mi. Àní pé Jésù Kristi ó dìde fún ìrànlọ́wọ́ Màríà àti Màtá àti àwọn ènìyàn. Ó dìde fún ìrànlọ́wọ́ Lásárù. Ó mú kúrò nínú àìsàn àti ipò òkú rẹ̀, ó mú wá sí ipò alààyè. Máa gbàdúrà sí Ọlọ́run, mú mi dìde kúrò ní ipò tí mo wà. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run pé kó rán ọ̀rọ̀ rẹ̀ sínú ayé rẹ̀. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, yóò sì ṣe bẹ́ẹ̀. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa gbé e ga pé yóò ṣèyanu nínú ayé rẹ̀. Sọ fún Ọlọ́run, má ṣe jìnnà sí mi, Ọlọ́run mi, má ṣe jìnnà sí mi. Bó o ṣe gbé ìgbésẹ̀ láti lọ sí ọ̀dọ̀ Lásárù, wá ṣe bẹ́ẹ̀ bákan náà ní ayé mi. Ọlọ́run mi, má ṣe gbàgbé mi. Mo ṣe ń retí rẹ, tí mò ń retí ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ. Bí o ṣe dìde ìrànlọ́wọ́ fún Lásárù, dìde ìrànlọ́wọ́ sí mi, rántí mi. Gbogbo mo ṣe ń dúró dè ọ́, yà sọ́dọ̀ mi bí o ṣe yà sọ́dọ̀ Lásárù. Máa sọ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, yára sí ìrànlọ́wọ́ mi. Gbogbo ìrànlọ́wọ́ tí mò ń retí lọ́wọ́ rẹ, ìrànlọ́wọ́ ayọ̀ tí mò ń retí, tí mo ti gbàdúrà sí ọ, rán ọ̀rọ̀ rẹ síwájú kí o sì yára fún ìrànlọ́wọ́ mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbé Ọlọ́run ga. Sọ fún Ọlọ́run, gbogbo irúgbìn tí Ọlọ́run kò gbìn, tí ayé àti èṣù ti gbìn sínú ìṣẹ̀dá rẹ, tí ó ń da ayé rẹ láàmú, kí wọ́n máa parẹ́ ní orúkọ Jésù. Máa gbàdúrà sí Ọlọ́run bẹ́ẹ̀. Gbogbo irúgbìn tí ọ̀tá gbìn, tí ọ̀tá ti mú wá sínú ayé mi, tí ó jẹ́ kí ayé mi máa kú bí ayé Lásárù, bàbá máa tú wọn, bàbá máa tú wọn.
bàbá máa mú wọn kúrò, máa mú wọn kúrò, fún mi ní iyè pípé. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ẹ jẹ́ kí a máa mú àdúrà wa sí ìparí. Ọlọ́run tó ń gbọ́ àdúrà yóò gbọ́ àdúrà wa, yóò rán ọ̀rọ̀ rẹ̀ sínú ayé wa. Ọ̀run yóò ṣí sílẹ̀ fún wa fún ìbùkún ńlá. A ó rí àánú gbà, a ó rí àánú gbà ní gbogbo ọ̀nà wa. Ọlọ́run yóò rán ọ̀rọ̀ rẹ̀ sínú ayé wa. Ilẹ̀kùn ọ̀run àti fèrèsé ọ̀run yóò ṣí sílẹ̀ fún wa, a ó sì máa rí ìbùkún gbà. Ọ̀rọ̀ Ọlọ́run yóò lọ síwájú wa láti máa ṣe ìyanu ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan tí ẹ gbọ́ mi lónìí. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, ọ̀rọ̀ rẹ̀ yóò ṣẹ nínú ayé wa. Gẹ́gẹ́ bí Ọlọ́run bí ó ṣe jí Lásárù, yóò jí ohun gbogbo tó ti kú nínú ayé wa. Ọ̀rọ̀ rẹ̀ yóò lọ síwájú wa. Nínú ẹ̀kọ́ tèní, a rí pé Ọlọ́run ti ṣe àwọn ìlérí kan. Ìdí nìyí gẹ́gẹ́ bí onígbàgbọ́, a ní láti máa ka Bíbélì wa. Ẹ jẹ́ kí a gbé àwọn Bíbélì wa, àwọn ìlérí Ọlọ́run àti àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó ti sọ síwájú wa. Ẹ jẹ́ kí a máa fi wọ́n gbàdúrà sí Ọlọ́run. Àdúrà mi ni pé Ọlọ́run yóò máa gbàdúrà wa, yóò sì máa yà wá lẹ́nu. Jẹ́ n tètè fi tó wa létí, àwa tí a ti miss àwọn ẹ́písòdù kan lórí Wákàtí Ìyanu, tí a bá fẹ́ gbọ́ àwọn ẹ́písòdù tí a ti ṣe kọjá, ẹ jẹ́ kí a lọ sórí YouTube, ká tẹ Wákàtí Ìyanu láti ọwọ́ Gideon Òjó. Àwọn ẹ́písòdù tí a ti ṣe kọjá, a ó máa gbọ́ wọn, a ní àǹfààní láti máa gbọ́ wọn. Fún àwa tí a ń gbọ́ ètò Wákàtí Ìyanu fún ìgbà àkọ́kọ́, ọjọ́ Sátidé òní ètò Wákàtí Ìyanu máa ń wáyé. Fún àwọn tó wà l'Amẹ́ríkà, aago 10 ní Central Time, aago 11 fún Eastern Time. Àwọn tó wà ní Nàìjíríà àti ní London, aago 4 ní ọjọ́ Sátidé. Àtúntẹ̀ ètò Wákàtí Ìyanu máa ń wáyé ní ọjọ́ Sunday ní dédé àkókò kan náà tí a ti sọ fún wa. Ọlọ́run yóò gbàdúrà wa, yóò wà pẹ̀lú wa. Lónìí, ọwọ́ agbára Ọlọ́run kò ní fi wá sílẹ̀, yóò máa dì wá mú, yóò gbàdúrà wa. Ayọ̀ àtàlàáfíà òní a ó fi pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò Wákàtí Ìyanu. Tí a bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí Ọlọ́run ti ṣe ìyanu nínú ayé wa, nọ́mbà tí a lè pè láti bá wa sọ̀rọ̀ òní 203-275-7120. Mo ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ olóòtú ètò Wákàtí Ìyanu, alàgbà KC Badru. Bákan náà ni mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn amójú ẹ̀rọ fún ètò tòní tó yọrí sí rere. Ọlọ́run yóò wà pẹ̀lú yín, yóò túnbọ̀ máa fún yín ní ọgbọ́n àti òye. Níparí, mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ètò yìí. Ọwọ́ agbára Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ògo àti ọlá ó yẹ orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o.